rí i pé wàhálà yìí pọ̀ òṣìṣẹ́ jẹ́ nǹkan fẹsẹ̀ tiẹ̀ gba mufti ọlọ́run ní wà nìkan kọ́. والمؤمنون nàìjíríà yìí náà bá mi rí buhari asábíkọ̀ rọ́yìísù sábíkọ̀ bàbá buhari jẹ́nara buhari ọlọ́mọsá yáfẹ́ òun náà bá tún onígbà owó ẹ̀ ní. والمردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. iṣẹ́ ní òsíwájú. Iṣẹ́ ní òsíwájú. iṣẹ́ ní síwájú kíkí. Iṣẹ́ ní síwájú kíkí. ẹ̀jẹ̀ ṣe bó ti ti kọ́ mi ọdún lẹ̀ sọ́mùká ó dùn tó báyìí eléyìí báyìí èmi náà fẹ́ jẹ mufti eléyìí náà mufti ìdí ọ̀gẹ̀dẹ̀ mufti bí ìdí gbá. قل اعملوا فسيرى